ọ̀rọ̀ Àlùkùránì o ọ̀rọ̀ Kùránì tó ń sọ ìwé mímọ́ pẹ̀lú bíbélì ò látakò lọ́dọ̀ mi. Mo gbà pé mo wọ́n mọ̀ ọ̀rẹ́ Ọlọ́run lànábì mi. Mo gbà pé Jésù lòjíṣẹ́ ọ̀gá ògo, ṣùgbọ́n àbòsí Ọlọ́run tọ́pọ̀ òun ṣe mà ní òdá. Gbogbo alábòsí ìnábọ̀ Ọlọ́run ọba mi lẹ́jọ́. Mo ń rọ̀ bùkà tó bá ní Allahu ni, mo ń nà bí yúkà tó bá ní Muhammad ni, mo ń dínú kà tó bá sọ pé Islam ni. Ń tó wà lẹ́yìn ọ̀fà ó jẹ́jẹ́ ẹ̀sìn lọ. Gbogbo alábòsí ìnábọ̀ Ọlọ́run ọba mi lẹ́jọ́. Èmi ṣàbòsí tó jẹ́ pé yín náà ń ṣe. Ara wa ń ta yín, gbogbo yín ẹ wá ń sọ̀rọ̀. Ń tó wà lẹ́yìn ọ̀fà ó jẹ́jẹ́ ẹ̀sìn lọ. Gbogbo alábòsí ìnábọ̀ Ọlọ́run ọba mi lẹ́jọ́. Ayé pọ̀rọ̀ wọn má bòsí níṣẹ́ o, torí pé wọ́n fẹ́ gbọ̀nà ẹ̀bùrú là o. Ọ̀pọ̀ ò máa gbà pé ìgbẹ̀yìn kan wà o. Thank you everybody. A kú dédé àsìkò ìjáre ní gbogbo ibikíbi tàbá tuntun láǹfààní láti máa wo ìkànnì yìí. Benjamin Olúwaṣẹ́gun Olúwapamẹ́rin lórúkọ mi. Tó bá yẹ pé first time tuntun leléyìí tẹ́ máa darapọ̀ mọ́ ìkànnì Lọ́fàsẹ̀ náà civil legacy ẹ bá subscribe sí ẹ̀wẹ̀gbẹ́ rẹ̀ ọ̀hún. Ẹ máa gbọ̀ngàn níbẹ̀ tó lè bá máa pè ní notification bell ẹ bá wa tẹ̀ tán kọ́ yóò option mẹ́ta kan wá tí ń bẹ lókè òní kẹ́ mú option a lé àti lé tó lè bá máa pè ní option all nǹkan bá wa tẹ̀ bá ti tẹ̀ tán èèyàn dára ẹ̀ láǹfààní láti máa wo ìkànnì yìí ní gbogbo àtàwọn ìtọ́ bá ti jáde. Ìbà Ọlọ́run, ìbà ènìyàn, ìbà àti wáyé ọjọ́, ìbà àti wọ̀ oòrùn. Elédùmarè ọba àjíkí, ọba àjígẹ̀, ọba afẹ́nifẹ́re, ọba àjùwàpé, agbénimọ́dẹ̀yìn, afúnimọ́ṣèrègùn, ọba lọ́wọ́lọ́lá, a ní ìlẹ́yẹ ọ̀gbàgbà tí gbára àdúgbò, abọ́wọ̀ tí fi yọmọ ẹ̀ lọ́fìn. Ẹ̀rí pọ̀ sọ owó orin ni mo bá wọlé. Ọ̀rọ̀ nípa orin la fẹ́ tírìtì lénìí. Tó ibà àwọn ìyá mi ò sọ̀rọ̀ mọ̀gà, àwọn alátọ́rọ́jọ́pọ̀ àtẹ̀lẹ́jọ́kan ti fún jòróró, àwọn lọ ṣálá ṣóló ṣóló ṣálá, àwọn náwó ẹnu omi ṣálá ṣóló òjèjì fèrè, ọdẹ sápò yaró àrògìdìgbà sákò yóò gùn, oníbàtẹ́ pèlè mọ̀jà tí bá níjà láì fọwọ́ kan ní ìbà lọ́wọ́ yí àti dìmùjẹ èèyàn ìbà. Láàlú dọ́ rẹ lónìí o, mọ̀jẹ̀lẹ̀ yóò bó bàjẹ́. Má jẹ́ kí ayé tèmi tí mo ṣe ètò yìí náà má jẹ́ ayé mi ó dàrú. Àwọn tó wá jẹ́ olólùfẹ́ mi lórí ìkànnì yìí, má jẹ́ ayé tiwọn náà má jẹ́ ayé wọn burú. Má jẹ́ wọn rógun tàbí mọ́yìn kẹ́ tó wọlé. Gbogbo ibi tí bàtà ti ń tanú kálukú wa lẹ́sẹ̀. Elédùmarè láàlú ògiri òkú mọ́sálá ẹ̀ bá wa gbọ́ àtàwọn ìyá mi ẹ̀ bá wa gbọ́. Ilẹ̀ ọ̀gẹ́rẹ́ dọwọ́ rẹ̀. Mọ́jà ṣe ọ̀tẹ̀, mọ́jà tójú ilẹ̀ mọ́lẹ̀. Ẹ̀gún ayé, mọ́jà ogun alẹ́sẹ̀, mọ́jà jì sọ́fìn àwọn àgbàlagbà. Aṣọ ọ̀ka ènìyàn, mọ́jà bá wọn tẹ̀. Ẹni tá ṣẹ̀ tá bẹ̀ tí ò nígbà Elédùmarè ó dọwọ́ rẹ lónìí. Mọ́jà bá rú wọn tó ó dọwọ́ rẹ. Tó. Alára ó dọwọ́ yín o, ajérò ó dọwọ́ yín, ọwọ́ àràngún àga ó dọwọ́ yín o. Ẹ má jẹ́ lẹ́yìn òbó bàjẹ́ o. Ẹ má jẹ́ lẹ́yìn òbó bàjẹ́. Kíní kan ṣẹlẹ̀ sí olórin kan, Dr. Saheed Òṣùpá. Gbogbo yín lẹ máa fẹ́ gbọ́ Òṣùpá nítorí àwọn àkànlò èdè, àwọn ẹwà ọ̀rọ̀ èdè Yorùbá tí ń jáde lẹ́nu Saheed Òṣùpá. Gbogbo yín àti mùsùlùmí àti kìrìsìtẹ́nì lẹ fẹ́ máa gbọ́. Ṣùgbọ́n ẹ ti gbàgbé jẹ́ sọ kankan fún ilé nìyí.
kò sẹ́ni tí ó gbọ́ èdè tá à ń sọ lẹ́nu yìí tí ó gbọ́ dáadáa dojúdojú tí ó mọ ṣẹ̀ṣẹ̀ àtọ̀hún rìn wá kò possible àìgbọ́ èdè yìí tó wà lára nǹkan tí ń ṣokùnfà ká máa tẹ̀lé àṣà aláṣà. Kò sí bó ṣe gbéde Yorùbá tó bá gbọ́ kì í ṣe ká sọ jáde lẹ́nu ṣùgbọ́n tó bá kọjá létí rẹ tètè mọ túmọ̀ rẹ̀ tó bá fẹ́ fèsì òmèsì ọ̀rọ̀ kò sí bó ṣe fẹ́ ṣe tó bá lẹ́sìn míì apart from ẹ̀sìn ìbílẹ̀ ilẹ̀ Yorùbá ìwọ̀nba lọ́ọ́ fẹnu ṣáta àṣà Yorùbá mọ́. Ó yà mí lẹ́nu àwọn ará Ìlọrin wọn ń complain lórí pa Saheed Òṣùpá ṣé bẹ́ẹ̀ ní Fúlàní lẹ́yìn ẹ̀yin ṣe Yorùbá ni ẹ̀ wọ́n ń condemn nǹkan tí Saheed Òṣùpá kọ pé kì í sara yín mọ́ ó yẹ kí wọ́n wẹ̀ ní wọ́n ká ni sára yín ní Saheed Òṣùpá sọmọ Ìlọrin ni ṣé Fúlàní ní Saheed Òṣùpá ni. Ó yà mí lẹ́nu gan-an nígbà tí bàbá Ẹlẹ́gùṣí àbíkínà porúkọ rẹ̀ Àtẹ̀gúsí àbíkínà porúkọ ẹ̀ tọ́jú náà bẹ̀rẹ̀ sí ní jáde tó bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ gbígbé káwọn afá àti máa ń bẹ lẹ́gbẹ̀ẹ́ Saheed Òṣùpá jáde ẹ̀ dẹ̀ mọ sọ̀rọ̀ ayé di nǹkan pàtàkì ṣé ẹ̀ mọ pòsíṣà tẹ wà nínú ayé lénìí ni ẹ̀ mọ pòsíṣà tẹ wà mo kàn fẹ́ chipping kankan lẹ́nu ẹ̀ pé mi kì í sábà sọ̀rọ̀ ẹ̀sìn kí n mọ direct ẹ̀sìn anybody mo máa sọ kankan lénìí ṣe rí ìjọ tí Saheed Shittu ti bẹ̀rẹ̀ sí ní tàpá sílẹ̀ Yorùbá torí pé àwọn Sálàfí wọ́n mú ọ̀dọ̀ ara wọn fún sàtífíkẹ́ẹ̀tì pé kó dànù gbọ̀nsẹ̀ òun náà ti dàfà ìjọ náà láburú ti kan Islam nílẹ̀ Yorùbá èmi ò mọ tìbòmí o ìjọ náà làbùkù ti kàn ìjọ náà lẹ ṣí ojú àwọn Yorùbá sí nǹkan kan pé so ordinary carpenter ti ń lọ lẹ́gbẹ̀ẹ́ títì àbí organizer kàn ṣàlàyé fún pé kó ṣe ṣòkòtò rẹ̀ fèrè kó sì dáná gbọ̀nsẹ̀ ó dà fáànù ní wọn máa sọ̀rọ̀ sáwọn àfáà tó nímọ̀ jùlọ ìjọ náà lẹ ti tẹ́ tí gbogbo yóò ti sọ̀rọ̀ tẹ dákẹ́ tẹ̀ ń wo Saheed Shittu níran ìjọ náà lẹ bá Islam jẹ́ nílẹ̀ Yorùbá bọ́ ẹ̀ mọ̀ torí pé mo sọ̀rọ̀ kánjọ́ kínní àná nígbà tí wàhálà yẹn pọ̀ Aláàfin Lámídì Adéyẹmí wọ́n wájà gbogbo àṣírí tó wà láàrin wọn pé wọ́n mú wọ́bì kan wọ́n mú wọ́bì kan Saheed bá bẹ̀rẹ̀ sí ní tú síta mo wá rẹ́rìn ní iṣẹ́ tẹpẹtẹpẹ tó lọ Mọ́kà tó lọ ṣe fídíò ń bẹ̀ kò sínú ẹ̀yìn àfáà yìí tẹ́ jáde inú yín ń dùn níjọ́ náà lọ́hùn mo wá jáde mo ní à ń bá yín dọwọ́ bò ó tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni àwa ti rí àrísà Islam nínú ayé àti come across so many things tá a dá sọ́bọ̀ tá a sọ̀rọ̀ ń pa ẹ̀ ṣùgbọ́n mo máa ń sọ níbi kan wípé àwọn ọmọ kéékèèké ń bọ̀ lọ́la tí wọn ó béèrè lọ́wọ́ yín bó o nẹ̀sìn yìí sì jẹ́ they will ask àwa lè wà gọ́líbù tiwa ká mọ̀ lè béèrè àwọn ó béèrè kò possible kí wúrúwúrú kó di to the answer kí wúrúwúrú kó kà di answer kà ṣe ká gbùrùgbùrù kí ni ìtumọ̀ rẹ̀ rí kò possible they will ask question ní ẹ ti dẹ́rùbà wá ẹ ti fi ẹ̀sìn dẹ́rùbà wá wípé ẹ má béèrè o tẹ bá béèrè ẹ wọ náà ni o kò jẹ́ kọ́pọ̀lọpọ̀ wa ó béèrè bọ̀ mo sọ́jọ́ náà lọ́mọ láwọn ọmọ tí ń bọ̀ ó béèrè nítorí pé àwọn yàtọ̀ sáwa ẹ lè fi wùrùwùrù bò wọ́n lójú kí wọ́n sọ pé ìtumọ̀ rẹ̀ rí bẹ́ẹ̀ ṣe ṣe bá wa wọ́n máa béèrè púpọ̀ nínú ẹ̀yin tẹ́ ẹ ṣe ń pera yín láàfáà lé ní tẹ́ ẹ ṣe ń pera yín ní mùsùlùmí nǹkankan àìmọ̀kànmọ̀kàn ní ń dà yín láàmú àìráàyè àti ọ̀lẹ ọkàn ni ò jẹ́ kọ́pọ̀lọpọ̀ yín náà ó lè béèrè yín já ọ̀pọ̀lọpọ̀ yín lọ́kàn jẹ ṣùgbọ́n ọ̀lẹ ọkàn ò jẹ́ kẹ́ lè béèrè àti business center tẹ́ ẹ ti sọ́dà lọ́dọ̀ títí yín tó dẹ́ mọ̀ fún yóò bá business yín jẹ́ kò jẹ́ kẹ́ lè béèrè kò jẹ́ kó òdodo lè fojú hàn bẹ́ẹ̀. àwa wá láti wá tako Islam àbí láti wá dojú ìjà kọ Islam ṣùgbọ́n mo fẹ́ tó prepare mind yín àkókò kan bọ̀ lórílẹ̀ àlàyé èyí ó pera rẹ̀ wọ́n pè ọ́ pé mùsùlùmí yóò sì deny pé ó ṣe mùsùlùmí torí ń bọ̀ àsìkò tí ń bọ̀ torí yóò di nǹkan àtijú
wọ́n mọ̀ rí bí ẹni tó rere òpin ní í ṣe àsìkò ń bọ̀ fún èyí tẹ́ ẹ ṣe gbé dání lẹ́yìn tẹ́ ẹ ṣe ń pọ́nlé torí pé ọ̀lẹ ọkàn ń dà yín láàmú ẹ lè jáde kẹ́ béèrè kẹ́ wádìí kí ni bẹ́ẹ̀ ṣe ń bá ní àjò yìí lọ bó ló ṣe jẹ́ ìlọ́tọ̀ tí sọ́wà tó wà lọ́wọ́ wa táwọn gbọ́dọ̀ gbé síta tó ju nǹkan táwọn ms bàbá gbé síta lọ I swear to God Almighty but àmọ́ mọ̀ dáṣọ bò nígbà tí mo wà ní yunifásitì mo sọ̀rọ̀ kan lọ́kan àwọn ọ̀bọ kan wà láàrin wa Kristẹni ọmọ ẹnìyẹn wà mí bọ̀ ń bí lónìí àjọ lọ skul ni òun nìkan ni Christian tó wà láàrin wa àwa mẹ́ta yòókù Muslim ni wa tọ́lá àwọn mẹ́rin la gba Roman palo nígbà yẹn àjọ ń gbé àwọn Muslim méjì tó wà láàrin wa wọ́n wá dojú ìjà kọ bọ̀bọ̀ yẹn tó jẹ́ Kristẹni wọ́n sọ̀rọ̀ sí débi pé ẹ mọ̀ pé Muslim wọ́n believe pé ẹ̀sìn àwọn ti fún àwọn certificate àlùjánnà ọba àmọ́ apààyàn òun ló fa gbogbo ìpànìyàn tẹ́ ẹ̀rí tó pọ̀ lórí ilẹ̀ tí látọwọ́ wọn yẹn o bẹ́ẹ̀ sì yẹn ṣe fi lélẹ̀ nìyẹn pé once you are a Muslim you are entitled to heaven pé o ti gba àlùjánnà kò sí kankan mọ́ 72 virgins ó mọ̀ dúró dè ọ́ ni pé kódà irú àwọn tó ń jẹ́ mùsùlùmí báyìí sí 72 virgins wọ́n dúró dè wọ́n lọ́hùn báyìí tí ń retí wọn pọ́n bọ̀ so they are ready to die àwọn kan táwọn èèyàn kan tó mọ̀ nìyẹn now ẹ wá kó torú bọ̀bọ̀ yìí wọ́n wá sọ̀rọ̀ èmi dẹ̀ sùn mo lọ class mo ṣe dé ni mo wá ní kí n lie down there ni bọ̀bọ̀ yìí bá ní pé èmi náà dẹ̀ máa ń pè bí ẹ̀gbọ́n nínú gbogbo wọn bọ̀bọ̀ yìí bá pè mí pé ẹ̀gbọ́n wàhálà yìí pọ̀ ẹ bá mi bá Isiaq àti Afeez sọ̀rọ̀ pé ṣe náà sọ pé kíníkan wàhálà yìí ti pọ̀ ń bá dìde làwọn Afeez bá ní ó gbọ́dọ̀ sọ ẹ̀sìn irọ́ tó ń ṣe ẹ̀sìn irọ́ ni kò sí nǹkan tí ń jẹ́ Christianity mo bá jáde mo ní Bible ẹ̀dà ó gbé Bible ẹ̀ jáde òun náà dẹ̀ ní kò síríọ́sì Bible ní tẹ̀sán kékeré báyìí ni wọ́n fi sápò tí ń lò kì í lọ chọ́ọ̀chì torí ẹ̀ lọ́jọ́ kan máa kó toró mọ́ nígbà ní Quran tí yín náà dà gbé Quran jáde ló ṣí mo ní bó àwọn Ọlọ́run ṣe rí gbogbo wọn mo ní ìwọ explain bọ́ Ọlọ́run ṣe rí ìkíní explain Ọlọ́run pé Ọlọ́run nǹkan tó rẹwà ní tó tóbi tó ṣe gbangban ìkejì ìyá ìwọ náà ròyìn Ọlọ́run ó ròyìn ẹ̀ mo ní jọ́tọ̀ tí wà nínú ayé ọtí rí méjì Ọlọ́run rí Ọlọ́run rírí ẹ ti pàdé èèyàn rí tó sọ̀rọ̀ ń pa Ọlọ́run pé nígbà tí Ọlọ́run jókòó ń bí èmi wá jókòó lápá òsì rẹ̀ wọn làwọn rírí ta ló wá kọ Kùránì ló bá wojú ara wọn wọ́n ní ọ̀rọ̀ Ọlọ́run ní Kùránì wọ́n sọ kalẹ̀ fánábì ni ta lẹni náà tó gun àkàbà lòkè tó wá sọ Kùránì kalẹ̀ fánábì wọ́n ní Jibrilu ló lọ gbà wá mo ní Isiaq scientist lẹ́yìn méjèèjì ẹ lọ school gbà náà ẹ̀dẹ̀ tí wọ́n bí part 3 mi wà ní final year engineering course làwọn méjèèjì ṣe mo ní Isiaq ronú dàrún bí ẹni tó lọ skul ta lẹni náà tó kọ Kùránì ní wọn wọlé mo bá ṣíbi kan fún mo bá fi China hàn mo ní Kùránì tó ń wò yìí China wọn ti kọ wa àwọn ará Chinese ló kọ sáwọn China yìí ṣé wọn nígbàgbọ́ nú Ọlọ́run làwọn méjì bá wojú ara wọn nígbàgbọ́ ibẹ̀ wọn ti lọ kọ Kùránì wa kí ló fún ọ láṣọ láṣọ pé kì í ṣe ẹnìkan ló jókòó síbi kan tó ronú tó kọ àwọn nǹkan kan wọ̀nyí àti báìbù tẹ gbé dání yìí àwọn méjèèjì gbọ́dọ̀ bá wí o kì í ṣe Muslim nìkan o ní Christian náà bá ń wo kìnnìún máa ń ní ta lẹni náà yẹn ni wọ́n ti ẹ̀kọ́ síbẹ̀ pé Paul ló kọ eléyìí Matthew ló kọ eléyìí kìnnì kan ló kọ eléyìí pé gbogbo àwọn kìnnì yẹn ló lẹ́ni tó kọ nínú báìbù ní báìbù ò parọ́ tiẹ̀ ẹ wá wo báwọn èèyàn ṣe rí níjọ́ tí wọ́n ti wà tí ọ̀gá yìí bá wọ class pẹ̀lú theory kan pé theory yìí o kìnnì kan Maxwell theory ni làwọn fẹ́ fi solve problem kan sọ́gà yín ò ní fi kún kó tó parí tọ́pìkì yẹn wọ́n lọ́gà àwọn ọmọ fi ń kún mo ní bílẹ̀ ayé ṣe rí nìyẹn tó bá jẹ́ pé lódodo kì í sọ náà ló kọ kíní pẹ̀lú ọwọ́ ara rẹ̀ tó mú kálámù tó kọ àwọn tó kọ kíní yìí wọn ò lè kọ́ ká má fi interest tí wọ́n sí ẹ lọ nígbàgbọ́ nínú ẹ̀ ìjọba bá ṣe nígbàgbọ́ nínú ẹ̀ ó máa set ẹ̀yin méjèèjì free
gbogbo wa wọra báyìí pé èèyàn ló kàn tòótọ́ èrò rí àwọn èèyàn kan lẹ́yìn ń kànú bíbélì mo wá fi hàn wọ́n nínú gbogbo ìtàn tá à ń gbọ́ pápátá jọ́ tèmi ti conclude mind mi Abrahamu ọmọ Aráàkì ni ó wá sí Israel ó wá bí Ismail ó dẹ̀ bí Isiaq Muslim mo believe wípé Ismail ní tàwọn Isiaq ni bàbá Jerusalem. Now tell me now tell me kí ló fún aláṣọránsì wípé kí ló dé tó jẹ́ pé àwọn ọmọ Abraham nìkan báyé ṣe tóbi tó yìí nìkan ló rí Ọlọ́run rí àwọn nìkan náà gbọ́ lọ́lọ́run bá sọ̀rọ̀ ní ìfẹnukonu. Ọlọ́run wá wo Chinese títí kò bá wọn sọ̀rọ̀ rí àwọn ará China ò rọ́lọ́run rí àwọn ará Japan ò rí Ọlọ́run rí àwọn ará Kuwait gan ò rí rí wọ́n kàn nígbàgbọ́ ni Amẹ́ríkà tó great nínú ayé ò rí rí England ti ń káwọn èèyàn lẹ́rú kiri tó set up a lot of government lórí ilẹ̀ kò rọ́lọ́run rí Ismail àti Isiaq nìkan àti Abraham bàbá wọn nìkan ló rọ́lọ́run rí ẹ kíyèsára ẹ mẹ́rin kan fi sínú di ọpọlọ ibẹ̀ làwọn méjì ti jòkó náà lọ́nà wọn ni ẹ̀gbọ́n mi torí àlejò káwọn fẹ́ pè yín sọ̀rọ̀ àti mọ̀ pé tá a bá pè yín ẹ ti ọ̀rọ̀ tẹ́ ẹ sọ ẹ ti sọ débi pé èèyàn nífẹ̀ẹ́ lè lọ mọ́sálásí gan máa lọ kírun gbogbo mọ́sálásí àṣùbìlà náà máa kó lọ́dọ̀ mi gbẹ́nà náà mo ti mọ finish wọn sí nìyẹn. Ẹ wá wo orin tí Alhaji Saheed Òṣùpá kọ ẹ jẹ́ ń jẹ́ ẹ gbọ́. tèmi sani pé káyé tèmi ọ̀dà jíjí tí mo jí ifá mi mo kí mo mọ̀rìṣà tójú fáwọn làjí kí o tèmi sani pé káyé. ọ̀dà tí n bá lóògùn kí n bá lo fẹ́síkì ṣé fẹ́síkì ló máa jẹ́ ìṣoríire àbí panadol ló máa jẹ́ kí n là. gbogbo ẹ lo lóògùn ẹlòmíì sápamọ́ ṣe tiẹ̀ ní. mo gbójúlé Kùránì mo gbójúlé Bíbélì. ìrànkúrọ̀mùrà sàkámẹ́jẹ. ọ̀rẹ́ mi ṣe ọmọ lálùdẹ o. Orin tí Alhaji Saheed Òṣùpá kọ nìyẹn o tí àwọn èèyàn kan bẹ̀rẹ̀ sí ní fèsì lé lórí wípé ó ṣe lè kọrú àwọn orin wọ̀nyí ẹ jẹ́ ń jẹ́ kẹ́ gbọ́ èsì tí Alágúsí sọ àti Bẹ́lẹ́gùsí dẹ̀ náà pè ní àti lédì kan tí ó jókòó sábúrò tó náà máa dá sí ètò báyìí ìṣẹ̀dọ̀ kó lọ wá bí ó ṣe lọ́kọ kò mọ bí ó ṣe lọ́kọ o ọ̀rọ̀ ẹ̀sìn lẹ́sìn ní ń bá kiri ẹ̀wọ̀n o ẹ̀jẹ̀ fi hàn yín. Bàbá wa King Dr. Saheed Òṣùpá àfi tí ọwọ́ àtàpọ́nlé àfidá ọkọ yín kọ́lọ̀ bá wa lọ́rẹ̀ mi ẹ̀yin lẹ́ni fọ́nrán yìí tọ́lọ̀ bá ní kó dọ́dọ̀ yín àkíyèsí kan ni mo fẹ́ pè yín sí ṣùgbọ́n kí n tó lọ bẹ̀ olólùfẹ́ yín àwa nífẹ̀ẹ́ yín púpọ̀ látara pé ẹ̀bùn Ọlọ́run tí ń bẹ lára yín òun náà ni làákàyè Ọlọ́run bùn yín làákàyè Ọlọ́run bùn yín làákàyè àgbékalẹ̀ fàṣọ́hà yẹn náà ń bẹ kéèyàn dá láwọn àwọn ìgbà kan ń bẹ táwọn náà máa ń gbọ́ orin àwọn ọjọ́ tó ti pẹ́ gan ni o tó pàwò kì í gbọ́ orin mọ́ àti fújì ni àti islamic music ni gbogbo ní tó bá ní í ṣe pẹ̀lú music èmi ò kì í gbọ́ ìǹdẹ̀ kì í ṣe fáànì orin mọ́ ṣùgbọ́n àwọn ìgbà kan ń bẹ tá a ti jẹ́ fáànì orin bíi ọdún 10 sẹ́yìn bíi 15 years back tá a máa ń gbọ́ orin táwọn ò tí mọ̀ wípé kéèyàn máa gbọ́ orin tí wọ́n fi musical instruments sí pé kò dáa níbi tí mo tẹ̀ sí ẹlòmíì lè máa gbọ́ lọ́dọ̀ tiẹ̀ bọ́ ibi tí mo ń lọ kọ́nù gbọ̀ngbà táwa náà ń gbọ́ orin nínú ẹni tá a máa ń gbọ́ number 1 lẹ́mìí wa tó mú orin kọjú tí ò sẹ́ni tó súnmọ́ ẹ̀yin ká láyé wà pa èyí tún gbọ́rin ni ẹ̀yin náà láti máa gbọ́ ká ló tọ́ ni kí èèyàn máa gbọ́ nǹkan tí ó ní musical instrument inú lọ́dọ̀ wa àti nǹkan tá a rí tá a kà ká ló lọ́la ó tọ́ ni ẹ̀yin làbá tún máa gbọ́ ibi tọ́lọ́run fún yín ní làákàyè àwòtí ẹ̀ tí ìfẹ́ rẹ ni tó mú orin kan tó yín nígbà náà àti nísìnyí gan ibi tí mo wá ń lọ kọ́ nìyẹn mo tì yẹn síwájú ni mo rí fídíò yín kan bí ọjọ́ 5 sẹ́yìn tẹ́ ti ń sọ ọ̀rọ̀ ifá tẹ́ ń sọ pé gbogbo àná la máa ń ṣoògùn àbọ̀ mo kọ́kọ́ fẹ́ pé àwọn àfáà tí wọ́n súnmọ́ yín
ṣàkíyèsí gbogbo ẹ̀yin àáfàá tẹ̀yin ń gbọ́ orin ni àbẹ́yìn gan tún ń kọrin ni gbogbo ẹ̀yin àáfàá tẹ̀ ẹ súnmọ́ Dr. Saheed Òṣùpá iṣẹ́ dọwọ́ yín tẹ́ bá súnmọ́ àwọn celebrities ọlọ́run ò dá gbogbo abákan náà bẹ́ẹ̀ mi ṣe wà yìí èmi ò kì í ṣe ẹni tó máa ń lọ́bì àbẹ́ni tó máa ń clinch àbẹ́ni tó máa ń fẹ́ wà pẹ̀lú àwọn olórin kódà tí ó bá yẹ pé fídíò yìí pọn dandan ó yẹ kí n ṣe ni mi ò láìkí kódà ẹ̀yin pé mi ní gbé fọ́tò wọn síbẹ̀ mi láìkí kó wá dà pé a fẹ́ fi wọ́n trend à ń sọ̀rọ̀ ká bá lè fi wọ́n hàn alhamdulilayi ọlọ́run ti fi hàn ṣùgbọ́n ó lè má tó tiwọn a fẹ́ gba nǹkan lọ́wọ́ wọn ni alhamdulilayi kò sí nǹkan tí èèyàn ní láyé níwọ̀nba tọ́lọ́run ò tí ì ṣe fáwa náà kò tó tàwọn kan ni ṣùgbọ́n à ń dúpẹ́ fọlọ́run ebi ò pa wá ṣùgbọ́n sincere advice ni mo fẹ́ fún wọn èmi mọ̀ yín sí mùsùlùmí pure mo mọ̀ pé mùsùlùmí ni yín pure tẹ́lẹ̀ ọ̀n tìgbà tí mo wá rí yín tẹ́ sọ wípé àwo tẹ́yìn máa ń jí kínú lé ní fá àlàyé kan mo gbọ́ fẹ́ ṣe fún yín gbogbo ẹ̀yin àfáà tẹ́ súnmọ́ wọn tẹ́ súnmọ́ àwọn olórin bíi ti Saheed Òṣùpá àtàwọn celebrity ẹni ayé làwọn ẹni yìí ó rọrùn fún wọn láti máa ṣàṣìṣe ó yẹ kẹ́ máa pè wọ́n ṣàkíyèsí báwo lẹ ṣe kílẹ̀ ń já àfáà sí lẹ́gbẹ̀ẹ́ àwọn ẹni yìí tẹ́mi bá wọn wà ní wá social media àbí mo lọ́nà tí mo lè bá wọn sọ ni ń pè wọ́n ni àbí tí bá pàdé wọn wà sí ń gbélé pẹ̀lú adap tí ń sì pè wọ́n ṣàkíyèsí gbogbo ẹ̀yin àfáà tẹ́ ń bẹ pẹ̀lú àwọn ẹni yìí ẹ má jẹ́ kán jẹ́ ìbàlẹ̀jọ aburú fún yín tó bá dé àlìkìyámọ̀ o because Ọlọ́run fẹ́ kẹ́ pè wọ́n ṣàkíyèsí ni ẹ má kò jásí pé ẹ máa fi wọ́n gbà yìí lásán ẹ má pè wọ́n ṣàkíyèsí tó bá ṣe mistake wọn kì í sọ Ọlọ́run náà ẹni àwo tẹ́ ń jí kí ni Ifá bàbá gbogbo àwa mùsùlùmí àwọn mùsùlùmí pọ̀ tí wọ́n jẹ́ fáǹsì yín tí wọ́n ń tẹ̀lé yín tí wọ́n mú yín mẹ́ńtọ̀ tá a lè kà àwọn kinní kan ń bẹ ṣe understand ẹ ní láti máa promote ẹ ń promote Ifá ẹ ń promote Ògún ẹ ń sọ pé kò sẹ́nìkan tí kò kí ń ṣògùn bẹ́ẹ̀mi ṣe wà yín sìn èmi ò kí ń ṣògùn gbogbo tọ́lọ́run sì fún wa láyé tọ́lọ́run máa ń fún àwọn èèyàn àti táwọn èèyàn máa ń ní bí ogun kò sí nǹkan kan tá à ní ń bẹ̀ ṣùgbọ́n tá a bá ní ká máa kà á kó má dàbí fáàrí ṣùgbọ́n dókítọ̀ kò sí nǹkan kan tí èèyàn níṣẹ́ téèyàn máa ń wá pé mo fẹ́ ní kinní tọ́lọ́hún ò ti ṣe fáwa náà láì ṣògùn ogun oní Messi ṣe dókítọ̀ ogun oní Ronaldo ṣe ogun ò jẹ́ nǹkan kan àfi irọ́ àfi dán àfi scam ibi tí mo bá fẹ́ lọ Ifá gangan ń jẹ́ ká mọ̀ pé Ọlọ́run ọba la máa ń jí kí kò kì í ṣe Ifá ó ní àwọ̀ àjíkí làwọ̀ àjíkí. ẹ wo thinking àkàwọn àfà tí bá ń bá àwọn Alhaji Saheed Òṣùpá ṣe kí wọ́n tètè pè ṣàkíyèsí fọ́kẹ́ni sáà náà fún Saheed Òṣùpá ló ń jẹ ni àbí ọpọlọ yín ti dorí kodò kí Saheed Òṣùpá ó tẹ́lẹ̀ kọ orú orin tó kọ yẹn kó tó lè kọ orú orin yẹn ẹ má jẹ́ ń pa lọ́tẹ̀ yìí jẹ́ ẹ̀yin ènìyàn ọ̀rọ̀ débi ọ̀rọ̀ òdodo ọ̀rọ̀ lónìí Saheed Òṣùpá jagun sínú ayé fúnra rẹ̀ ni o ló sọ̀rọ̀ rẹ̀ dèèyàn ẹ má máa fi Saheed Òṣùpá wé ọ̀pọ̀lọpọ̀ àwọn olórin mọ́ àwọn kan bẹ ready-made iṣẹ́ làwọn ń jẹ mo ti sọ rí dáadáa láìmọ̀ ìgbà fáwọn èèyàn ready-made iṣẹ́ làwọn ń jẹ àwọn kan bẹ wọn jagun sọ́ra wọn dèèyàn ni ìwọ tó o bá wáyé kó o jagun sọ́ra rẹ̀ dèèyàn tó bá lọ fọ́ sí kàtígórì àwọn tí wọ́n ń tó yẹ pé ready-made iṣẹ́ náà ń jẹ allocation ni wọ́n ń jẹ allocation yá wọn ọ̀pẹ̀ ń bẹ̀ tó ẹ̀mí èrè ó fẹ́ bọ́ ọ lè má rí gàgà gbèsè nínú ayé tó fi kó nínú ayé àwọn Alhaji Pasuma allocation yá làwọn ń jẹ Alhaji Pasuma ti sọ lórí stage tó lóun ọjà sí jẹ rí òun ò wẹṣẹ rí yes wọ́n pọ̀ nínú ayé bẹ́ẹ̀ lọ kì í sọ nìkan wọ́n pọ̀ nínú ayé bẹ́ẹ̀ tó lọ́ọ́ ṣẹ̀dá rú ìrìn àjò bẹ́ẹ̀ fún láì mọye lórí ẹran tí ìmí ò fojú kan ẹbọ rí báyìí pé mo jẹgbẹ ẹbọ yẹn lọ sóríta kí dẹ̀ ló fà á allocation wọ́n rí èèyàn wọ́n ní representative ní assembly tí ń bá wọn gba allocation wọn wá directly ló sọ wọ́n dé èèyàn ẹ má fi compare aró Alhaji Saheed Òṣùpá tó jẹ́ pé nígbà tí ń bẹ̀rẹ̀ bọ̀ nínú ìrìn àjò ayé rẹ̀ níjà rẹ̀ àti bàbá rẹ̀ ti kú kò léèyàn l'assembly ó ṣẹ̀ṣẹ̀ lọ create èèyàn síbẹ̀ fún ara rẹ̀ ni
ẹ lọ wo ìrìnàjò Alhaji Saheed Òṣùpá dáadáa, kò ní èèyàn ní assembly. Ọ̀rọ̀ tí mo sọ yìí àwọn ọ̀jọ̀gbọ́n àwọn olóye ló lè yé. Kò léèyàn l'assembly, ó create èèyàn síbẹ̀ ni tí ń bá gba location wá. Òun ló mọ irú ìrìnàjò tó rìn inú ayé, so yóò ní ìrírí ju ọ̀pọ̀lọpọ̀ lọ. Irú ìrírí tèmi náà rí níjọ́ tí n bá sọ̀rọ̀ gbèsè ayé mi fún yín, ẹ̀rù máa bà yín ni. Àwọn àgbà kan wà tẹ́ pé ọwọ́ iwájú rẹ̀ yóò dúdú, ẹ̀yìn yóò dúdú, gbogbo yóò dúdú ni tí ó jọ nígbà tẹ́ pé kò ní dánú ayé. Ìwọ lọ́wọ́ àjókòó pé bí kíní ṣe rí ìrìn àjò ti bẹ̀rẹ̀. Tó o bá fi ọ̀lẹ ọkàn sí lọ́ọ́ fi rí ìrìn àjò rìn. Púpọ̀ nínú yín ẹ̀sìn tẹ́ ń sìn wọ́n fi lé yín lọ́wọ́ ni, wọ́n fi láwa náà lọ́wọ́ ní ajogún rẹ̀ látara bàbá àti ìyá ni. Ṣùgbọ́n gbàtà ayé wọn ò ní àwọn tó jogún rẹ̀ gan ayé wọn ò ní túmọ̀. Làwa fúnra wa ń rethink pé tẹ́ bá jókòó ti tàwọn kíni bó ayé yìí ó ṣe rí rè. Lùgbà kò mú ní àjòpọ̀ bó ṣe jẹ́ ìyànú ayé. Ìjẹ́ ìyànú ayé ní máa jẹ́ kéèyàn ọgbọ́n. Ìrìn àjò tó bá rìn inú ayé tó sọ ọ́ dọkùnrin, òní ó fún ọ ní òye làákàyè bọ́lọ̀ gan ṣe rí. Àṣírí mo gé fún yín lénìí. Ṣùgbọ́n ẹni tí kan tó ọdẹlé ọbẹ̀ bà, ìyá fẹ́ máa fi wé ẹni tó yẹ pé tó bá kú ò tí bá lọ lé gan yóò máa ronú ni pé kí ni owó lọ bá lé. Ìyá tẹ́kí àwọn méjèèjì yàtọ̀ síra wọn. Ẹ kàn dágbẹ́ papọ̀ mọ́ra wọn ni. Ẹ má dàpọ̀, òun ló jẹ́ káfíríkà ò ní problem. Àwọn òyìnbó tẹ̀ ń bá bọ̀ ìrìn àjò ìgbésí ayé wọn, àwọn àràbò gbogbo ìgbésí ayé wọn ló jọ mọ́ ẹ̀sìn Islam. Ìgbésí ayé wa bí yàtọ̀ sí tẹ́ ń gbé bọ̀ láti bẹ̀ yẹn. Kọ́ńkà náà fi kíní yẹn ṣe, wọ́n fi kọ́ńkà máìndà àwọn èèyàn wa níbí báyìí. Wọ́n wá sọ olóde kó ṣe pọ̀ lórí ilẹ̀ Áfíríkà. Ẹ lọ wo nǹkan tó kí ní ìjọba tí ń gba Islam kí la fi ṣe. Ẹ sọ pọ́dọ̀tì kankan tá a ti fi Islam ṣe nínú ayé, ẹ sọ tá a fi ṣe. Ju pé wọ́n fi gbógun ta bàbá wa láì, à ń sọ̀rọ̀ tán pé ó dọ̀yọ́ wọ́n fọ́ ọdọ̀ ẹ̀, ta ló fọ́ ọlẹ̀? Àwọn Mùsùlùmí. Ta ló mú Ìlọrin tó gbà lọ́wọ́ àwọn tó ní right person tó ní? Àwọn Mùsùlùmí. Àwọn wo ló ṣẹ́gun wọ Òṣogbo 1940? Àwọn Mùsùlùmí. The same thing in 1878. I'm sorry, 1840, 1878. Àwọn ní. Kí ni yìí ọ̀hún oore kankan bá ilẹ̀ Yorùbá rárá? Ẹ sọ pàtàkì kan nílẹ̀ Yorùbá. Alhaji Adamu Alágége ẹni tó bá gbọ́ voice bàbá yẹn rí pẹ̀lú wá stand bàbá yẹn ṣe. Bàbá yẹn ò kàn fẹ́ là ni. Bàbá yẹn ò fẹ́ là mọ́lẹ̀ gbàm, ṣùgbọ́n tó bá nílàkàyè yóò bá bàbá rìn nínú ẹ̀mí. Gbogbo ẹ̀yin àfáà tí wọ́n pariwo lónìí, mélòó nu yín ní ìṣògùn, mélòó nu yín ní igúnṣẹ́. Gbogbo àwọn tó lámẹ̀láká nínú yín kó jáde wáta kí wọ́n búra, kí wọ́n fi ṣàpọ̀ náà bí ògùn búra. Báwọn ò fi kankan kún táwọn fi dèèyàn tó jẹ́ nǹkan bílẹ̀. Eléyìí sọ bí bàbá rẹ̀ rí kó bọ́ta kó búra. Èdè mọ́ ta àwọn èèyàn, kí ló ń ta àwọn èèyàn fún? Ẹ fi anybody ilẹ̀ ẹ̀jẹ̀ kó ní kó ṣe ilé ayé rẹ̀ bó ṣe fẹ́. Bọ́lá sì máa wá sọ̀rọ̀ láti máa wá disturb àwọn èèyàn pé Alhaji Saheed Òṣùpá ó ṣe kìnnìkan, irú nonsense wo nìyẹn? Ẹ fẹ́ sọ àwọn èèyàn sí captivity nítorí kíni? Nítorí ẹ̀sìn. Ẹ má da ogun ẹ̀sìn lẹ̀ Yorùbá o. Ẹ má da ogun ẹ̀sìn lẹ̀, tọ́pọ̀lọ́ tí bá ti jẹrà síbi kan. Ẹ fẹ́ lomi ilé ẹ̀ jẹ́ káwọn freedom. Ẹ fẹ́ sọ àwọn èèyàn sínú gbèkùn nítorí pé èyí ti wà ń bẹ̀. Ṣé dandan ni? Ẹ̀sìn bàbá Ògbọ́mọlá ni o. Là ń bá lọ lórílẹ̀-èdè ilẹ̀ Yorùbá, ẹ̀sìn bàbá Ògbọ́mọlá. Mo lè bọ́ta sí kí n bẹ̀rẹ̀ sí ní gbégún kiri, kò sẹ́nibọ̀dì tó lè mú mi sí. Kò sẹ́nibọ̀dì tó bá wù mí lórí religion ni mo lè ṣe. Ẹ fẹ́ everybody lẹ̀. Ṣé dandan ni? Ẹ wo nǹkan tó ṣẹlẹ̀ ní country wo ni kíní ní ṣe Italy ni ló ti ṣẹlẹ̀ bí ìjẹta àbí ìjẹrin. Ẹ wo nǹkan tí ìmáàmù yìí dánwò. Ẹni tí ẹ ń wò lókè yìí ni ìmáàmù Alikasifu, ọmọ bíbí ìlú Pakistan ni tó ń gbé nílùú Ìtàló. Lánàá ni arákùnrin lọ sórí TV kan ní Ìtàló láti lọ rè justify ànábì tó bá ọmọ ọdún 9 sùn. Wọ́n ní arákùnrin irú nǹkan tànábì ṣe yìí tó bá ọmọ ọdún 9 sùn, kí ni ojú ìwòye tiẹ̀ nípa ẹ̀? Ló bá ní pé nǹkan dáadáa ni ànábì wọn ṣe, òun sì lè ṣerú rẹ̀ súnà ànábì ni.
bó ti sọ̀rọ̀ yìí lórí online station lánàá lẹ́sẹ̀kẹsẹ̀ ni prime minister ti lu Ìtàló ló ti ní kán order arrest ẹ̀ kó sì bẹ̀rẹ̀ processing láti deport ẹ̀ síbi tó ti wá. lónìí olónìí yìí bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí wọ́n ti deport ọmọkùnrin yìí padà sórílẹ̀-èdè Pakistan tó ti wá o. ẹ̀sùn tí wọ́n fi kàn ní wípé nǹkan tó ń sọ àti nǹkan tó ń ṣe kò bá àṣà ilẹ̀ Ìtàló mu. fún ìdí eléyìí àwọn ràn lọ́wọ́ láti padà sí ìlú rẹ̀ Pakistan níbi tó ti ń bá ọmọ ọdún 7, ọmọ ọdún 8, ọmọ ọdún 9 sùn. gbogbo ẹ̀yin tẹ́ wà online tẹ́ fẹ́ràn láti máa justify àwọn ìwà burúkú tí ànábì yín wò ṣe rí pé ewu bẹ lóko ló ń gẹ yín báyìí ló ń gẹ fúnra ara ẹ̀ ewu ni o. prime minister tó wà ń lu Ìtàló yẹn tó jẹ́ obìnrin kò fẹ́ rádaràda. arákùnrin yẹn sọ̀rọ̀ lánàá wọ́n deport ẹ̀ lénìí wọ́n sì fún ní life ban láti wọ̀lú Ìtàló. ẹ̀yin àáfàá tẹ́ wà ń lo òyìnbó especially developed country ẹ jẹ́ kí eléyìí kó kọ́ yín lọ́gbọ́n o kẹ́ ẹ mọ nǹkan tẹ́ ẹ máa sọ online o bíbẹ́ ẹ̀ kọ́ àwọn èèyàn má lè rìkọ́ọ̀dù fídíò yín kán send ẹ̀ sí immigration office o especially ẹ̀yin obìnrin tẹ́ wà nù wọn ọmọ ọdún 9 kéèyàn bá sùn káwọn kan wá bóde wípé súnà ànábì làwọn fẹ́ máa tẹ̀lé eléyìí tí bàbá Ìjẹ̀ṣà ṣe tó fi sọ di pídópídó gan kò tó eléyìí tí ànábì yín ṣe o lójú ìwòye tèmi nínú gbogbo òjíṣẹ́ tó wà ní gbogbo ayé tó bá níta ní number 1 pídópídó ànábì ni o. akásí wàwí gan náà pé orúkọ ẹ̀ wọ́n ní ìmáàmù ní Ìtàló ẹ̀yin náà gbọ́ gbogbo nǹkan tó lọ dánwò wọ́n béèrè question lórí ẹ̀ ní live tv ó lóun lè fẹ́ ọdún 9 torí pé kan tí wọ́n mọ̀ ṣe ni torí ẹ̀ ńgbà tí gọ́ọ̀mẹ̀ntì wọn gbọ́ kí náà ṣe fún wọn repatriate ẹ̀ straight wọ́n pé country mi ni wọ́n ti mọ́lé ni wọ́n nìkan máa sọ báwọn eléyìí ò fẹ́ wàhálà lọ́jọ́ wọ́n ti kún country wọn pé máa lọ country bòmí kò dẹ̀ sí country tó nínú àwọn western world yẹn tó lè gbà á wọ́n máa ṣọ́ ni tó bá fẹ́ wọ country mi wọ̀n nígbà torí ní títí fi lè le àwọn yòókù náà máa wà very careful pẹ̀lú ẹ̀ ni lẹ́ẹ̀fì mọ̀ nǹkan tẹ́ ń gbé kiri so ẹ wá wo future ẹ̀sìn yẹn ẹ wo future ẹ̀ nǹkan tí mo sọ táwọn èèyàn understand nìyẹn pé this new generation wọ́n máa béèrè question lọ bàbá mi báyìí bàbá mi ó sì máa wo rẹ̀ pé ṣé kí n ṣe pé àwọn ti ṣe mistake a ní sọ jù báyìí lọ lórí ìkànnì ilé nìyí títí tá fi mọ mákọ̀tún ètò mi wá èmi tí yín tòótọ́ bàbá àṣà.